ìbà 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 olódùmarè. Lẹ́yìn rẹ ìwọ náà tún ni. Bàbá lẹ́yìn rẹ ìwọ náà tún ni. Ọba tí kò ní níwájú tí kò ní lẹ́yìn. Ayé fara tì í, ó dúró kò fara tì gángan. Lẹ́yìn rẹ o ọlọ́run ìwọ ló tún kù o. Tó olúwa ni olùṣọ́-àgùntàn mi, èmi kì yóò ṣaláìní. Ó mú mi dùbúlẹ̀ nínú pápá oko tútù. Ó mú mi lọ sí ìhà omi dídákẹ́ rọ́rọ́. Ó tu ọkàn mi lára. Ó mú mi lọ sí ipa ọ̀nà òdodo rẹ̀ nítorí orúkọ rẹ̀ nítòótọ́. Bẹ́ẹ̀ mi tilẹ̀ ń rìn láàrin àfonífojì òjìji ikú. Èmi kì yóò bẹ̀rù ibi kankan nítorí tí ìwọ olódùmarè wà pẹ̀lú èmi. Àdìtú ọ̀rọ̀ olódùmarè, ọgọ́ rẹ̀ àti ọ̀pá rẹ̀ wọ́n ń tù mí nínú. Ìwọ tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú mi níṣẹ́jú àwọn ọ̀tá tèmi gbogbo. Ìwọ dá òróró lé mi ní orí. Ago mi sì kún àkúnwọ́ sílẹ̀. Nítòótọ́ ire àti àánú náà ní ọmọ tọ̀ mí lẹ́yìn títí ọjọ́ ayé tèmi gbogbo. Èmi ó sì máa gbélé olúwa láé àti láéláé. Àmín. Ìbàrẹ̀ olódùmarè. Lẹ́yìn olódùmarè kò tún ṣẹlòmíì. Olódùmarè lọ́ba tó tún kù. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi Àdìtú ọ̀rọ̀, ẹ ń bá sọ pé òṣù olódùmarè, ẹ dákun bá ń sọ fún tọ̀hún. Ẹni mo ló ti pàdánù ọpọlọ ni. Olódùmarè ń bẹ bíi tàtijọ́. Àwa ni ká ṣe olódùmarè bíi tàtijọ́ kó lè máa gbọ́ tiwa. Olódùmarè o, ọba tó ga fíofío tí ọ̀la fi wé. Ó fọ̀run ṣèbùgbé, ó fi lé ayé ṣàpótí ìtìṣẹ́. Arúgbó ọjọ́ àdàgbà mọ́ tẹ̀pá, àdàgbà mọ́ lo gíláàsì bàbá mi létí ọ̀fẹ́. Ìbàrẹ̀ lẹ́ẹ̀kan sí olódùmarè. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ojú tẹ fi ń wò mí ò ní re lédè yín. Etí tẹ sì fi ń gbọ́ mi. Etí yín ọ̀dẹ́ fàyà gbẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ láṣẹ Èdùmàrè. Mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú àjálẹ́ ní gbogbo ibi tí kíkì mi bá ti bá yín àti àsìkò tẹ bá wà lápá ibi tẹ wà níbẹ̀ wọn. Mo kí gbogbo yín o, ẹ kú bílédù àti pé orí. Mo kí gbogbo yín pátápátá, gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ mùsùlùmí òdodo. Mo kí yín pé àṣàlámù àlékún o. Gbogbo ẹ̀yin tẹ́ jó nígbàgbọ́ òdodo. Mo kí yín àlàáfíà fún yín. Gbogbo ẹ̀yin lẹ́sìn bàbá ńlá bàbá wa, mo kẹ́yìn náà. Ẹ kú bílédù àti pé orí. Àbọ̀rúbọyè yọmọ ju yín ṣe láṣẹ Èdùmàrè. Bẹ́ẹ̀ bá ti ń dà báyìí yọmọ bójú ọwọ́ ni. Bẹ́ẹ̀ bá ti ń gbé yanlẹ̀ yóò sì máa fọre láṣẹ Èdùmàrè. Mo kí gbogbo yín lẹ́ẹ̀kan sí. Ó yá ẹ̀yin olólùfẹ́ mi Àdìtú ọ̀rọ̀. Mo pè yín báyìí. Ó yá ẹ sáré tètè kẹ́ wá jẹ́ mi ní ihò tèmi. Wọn pè yín fún kú, wọn ò sì pè yín fárùn. Ìpè ayé ni kẹ́ ẹ máa bá wọn jẹ́, ẹ má bá wọn jẹ́ pé ìtọ̀run. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ṣèlérí fún mi pé gbogbo bàkún bá ti ń pè yín báyìí náà lẹ́ẹ̀mọ jẹ́ mi ní gbèdégbèjọ́. Ó yá mo pè yín, ẹ wá jẹ́ mi ní ihò tèmi lónìí o. Ó yá ẹ gbàpò tí yín, ẹ wá nǹkan fìdílé. Mo tún ṣe àwa fẹjọ́ sùn yín ni. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ọ̀rọ̀ kan ló mú mi jáde wá. Wọn dédé jáde báyìí bí ọba nídìí obìnrin. Ẹ jẹ́ kúmólú àfi tí ó bá sanwó ọkọ. Ta ló ń rìnrìn àjò nítorí mi kó nítọ̀ ọmọ wálé mọ́? Ta ló ń jàṣèjẹ nítorí mi? Ìgbẹ́sọ̀rọ̀ nídìí onítọ̀hún. Ẹni ń wẹ̀wẹ̀ òru nítorí mi kó ń tọ̀hún kó rìn òwò wọjà. Ẹni gbẹ́bọ̀ ṣẹ́ gangan nítorí mi Àdìtú ọ̀rọ̀ olódùmarè. Kó nítọ̀hún kó forí ara rẹ̀ gbé. Tó odó jagun yán títí odó rere yán. Ìkòkò jagun ọbẹ̀ títí ìkòkò rere ọbẹ̀. Adé jagun orí títí adé ò rere ọba jẹ. Gbogbo ẹni bá ní kí n má rere iṣẹ́ ọwọ́ tèmi jẹ láṣẹ Èdùmàrè. Onítọ̀hún ò ní jèrè tayàtọmọ tọkọtara tẹbí tilé tará láṣẹ Èdùmàrè. Tó èmi Àdìtú ọ̀rọ̀ mo dé ká mo dé bí ègbó fẹnu ọkọ̀ ṣọlẹ̀. Ó yá ẹ̀yin olólùfẹ́ mi, ojú tẹ fi ń wò mí ojú yín ò ní re lédè yín. Etí tẹ sì fi ń gbọ́ mi etí yín ò ní fàyà pẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ láṣẹ Èdùmàrè. Tó nǹkan kan ló ṣẹlẹ̀ o. Ilẹ̀ Yorùbá kò tó òjíire. Ilẹ̀ tí ń ṣàn fún wàrà tí ń ṣàn fóyin. A máa sọ̀rọ̀ kan. À ń sọ pé à ń jẹ̀kuru kó tán láwo. Àwọn kan tó ń gbọ́n owó ẹ̀ síbẹ̀. Ẹni ló mú mi jáde wá lásìkò yìí. Ilẹ̀ Yorùbá, ilẹ̀ tí ń ṣàn fún wàrà tí ń ṣàn fóyin. Ilẹ̀ tí àwọn alálẹ̀ ẹbẹ̀ tó jẹ́ pé wọ́n ṣiṣẹ́, wọ́n jà fitafita nígbà náà kó tó di pé wọ́n dèrò lẹ̀. Wọ́n sì dèrò lẹ̀ tán. Ṣe mọ̀ pé Olódùmarè ọba ńlọ́rọ̀ wọn wá sílé ayé. Wọ́n jíṣẹ́ tí wọ́n jẹ́ tán nílé ayé, àmọ́ wọ́n sì tún wà lẹ́yìn wa. Wọ́n tún ṣalátìlẹ́yìn wa nílẹ̀ Yorùbá. Wọn ò fi wálẹ̀. Ẹ ń bá fi inú kan ṣe nílẹ̀ Yorùbá, àwọn alálẹ̀ aṣìtì lẹ́yìn. Àmẹ́ni bá ti ń dalẹ̀ tí ń ṣe báyìí tí ń tà wá fátọ̀ àwọn àtọ̀hún rìn wá, ìgbẹ̀yìn irú wọn èé dá. Ilẹ̀ Yorùbá, ilẹ̀ káàárọ̀ òjíire, ilẹ̀ ọmọ aládé. Ìran wa ní dádé jákèjádò gbogbo àgbáyé.
bẹ́ẹ̀ bá rọ́mọ Yorùbá bọ́ bá jọmọ ọkọ Yorùbá dáadáa, kò síbi tó wà ní gbogbo orílẹ̀-èdè tí ń bẹ lágbàáyé, àmì ìdánimọ̀ a sì máa wà lára rẹ̀. Kódà ilẹ̀ Yorùbá, bẹ́ẹ̀ bá ti rọ́mọ Yorùbá níbòmíì bí Ọ̀kọlà gan, ìṣesí ẹ̀, ìwà ẹ̀ bọ́ bá ti jọmọ ọkọ Yorùbá gbangba báyìí lẹ́mọ̀ pé ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire nìwọ. Olódùmarè ọba tó dá wa nílẹ̀ Yorùbá, ó dá wa ó sì dá wa pé ni. Àmọ́ ń bá jẹ́ apá kan Fúlàní apá kan Yorùbá, ẹ má jẹ́ tàn yín, ìwà ọmọ àlè ni ó máa wù. Ìdí nu gan tí mo fi jáde. Ẹnìkan ló wù ọmọ àlè tí mo sì fẹ́ gbé síta lásìkò yìí, torí pé nínú àwọn ìlú tá ń sọ̀rọ̀ lórí wọn pé kí ìlú náà ó lè gbà láfíà, ìlú kan ń bẹ láàrin wọn, ìlú Àgọ́ṣàṣá, tí mo ti ṣe prógrámù lóríṣiríṣi lórí ọ̀rọ̀ wọn kálàáfíà kó lè jọba. Èmi èso ọmọ Àgọ́ṣàṣá, àmọ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá, ọmọ ọkọ ilẹ̀ Yorùbá lèmi. A sì lè wò ó sùnsùn kí ilẹ̀ Yorùbá kó sì máa bàjẹ́ lọ. A lè wò sùnsùn kí nǹkan wàhálà ìdààmú ọmọ bàjẹ́. Olóyè Sunday Igboho Òòṣà, aláṣẹ kejì òòṣà bàbá, mojúbà yín o. Nígbà tí bàbá ń jà fún àwọn ìlú tí wọ́n ń jà fún nílẹ̀ Yorùbá, ṣe mọ̀ pọ́mọ ìlú ọ̀hún kọ́ ni bàbá. Àmọ́ ilẹ̀ Yorùbá, ilẹ̀ káàárọ̀ oòjíire, ní tó bá ṣẹlẹ̀ lápá abìkan ọkàn gbogbo wa gbọ̀ngbọ̀ngbọ̀n ni. Ìdí nu tí mo fi ń sọ pé ọ̀rọ̀ Àgọ́ṣàṣá ọkàn mi gbọ̀ngbọ̀ngbọ̀n. Ọkàn mi dáadáa, torí ilẹ̀ Yorùbá ni. Àfi bọ́ bá ṣe é ṣe kí wọ́n gbé Àgọ́ṣàṣá àbí Ìpókíà kí wọ́n gbé kúrò nílẹ̀ Yorùbá. Bí nǹkan bá ń ṣẹlẹ̀ sí apá, kódà ẹsẹ̀ gan máa ń mà láì. Bí nǹkan bá ń ṣẹlẹ̀ sí orí, ẹsẹ̀ ọ̀nì fílìn ẹ̀. Gbogbo tí bá ń ṣẹlẹ̀ sí ẹ̀yà ara kọ̀ọ̀kan, ẹ̀yà ara yòókù náà ọba wọn pín bẹ̀. Ilẹ̀ Yorùbá yóò gbòmìnira láìpẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀kọ́ tiẹ̀ ti fojú mímu hàn. Ilẹ̀ Yorùbá á wá yọ ayọ̀ dáadáa, inú wa ó dùn, ayọ̀ wa ó sì kún láìpẹ́ láì jìnnà. Olódùmarè ó sì gbòmìnira wa fún wa. Gbogbo àwọn ọmọ àlè tí wọ́n lọ mú àwọn àtọ̀húnrìn wá kí wọ́n wá máa jẹ gàba lé wa lórí nílẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire, Olódùmarè ọba wa gbàgbára lọ́wọ́ wọn. So nǹkan ni mo rí ní social media lónìí nínú àwọn prógrámù tí mo ti ṣe síwájú. Ọmọkùnrin kan ló kọ́mẹ́ǹtì, n ò mọ̀ rí, àmọ́ n tó kọ́mẹ́ǹtì ni pé àdìtú ọ̀rọ̀ yìí, ẹ̀yin èèyàn mi nílùú Àgọ́ṣàṣá, a mọ̀ pé gbogbo bí àdìtú yìí ṣe ń ṣe prógrámù kọ́mẹ́ǹtì. Nígbà tẹ́ kò sẹ́ni tó kọ́mẹ́ǹtì lórí kí ló wá dé kádìtú ọmọ lọ kó fi wálẹ̀ l'Àgọ́ṣàṣá àti Ìpókíà. Ó ní Àgọ́ṣàṣá àti Ìpókíà kó fi wálẹ̀, kó máa lọ sọ́yọ́ àbí kó máa lọ sápá abòmíì nílẹ̀ Yorùbá. Ntọ́ kọ́kọ́ wá sí mi lọ́kàn ni pé Ṣàngbá lẹ́nu ẹ̀, ọmọ àlè, ọmọ Fúlàní lásánlásán, àtòkò wa balẹ̀ jẹ́ ọ̀jẹ̀bẹ̀rí tí ń fabẹ̀ àyà. Orúkọ ẹni náà a máa jẹ́ Àyìnlá Ọlájùwọ̀n, ń ló lò ní Facebook tó fi sọ̀rọ̀. Àyìnlá Ọlájùwọ̀n, profile page tí ń bẹ́ẹ̀ náà lẹ ti ń wò òun, lẹ ti ń rí òun. Àmọ́ mo mọ̀ pé kìí ṣe òun ló wà ń bẹ̀. Ó fi bọ́yẹ̀ èèyàn ẹ̀kan ó fi ṣe profile page ni. Gbogbo wa náà bẹ́jà bá sọ ń ṣàlẹ̀ omi àmọ̀ yìí tó tó. Nígbà tí ó sọ̀rọ̀ ọmọ Àgọ́ṣàṣá lẹ́nu yìí, àmọ́ kí ni ìdí tó tún fi sọ̀rọ̀ Ìpókíà mọ́? Èyún gangan ọ̀nì ó jẹ́ kí n wò as suspect number 1. Nígbà tá à ń sọ̀rọ̀ pé kí ìlú Àgọ́ṣàṣá ó rójú kó ráàyè, èmi ò gbè síbì kan, Olódùmarè ọba rí mi. Àmọ́ òótọ́ ọ̀rọ̀ là ń sọ lórí ọ̀rọ̀ Àgọ́ṣàṣá. Nígbà tí a ní àwọn nǹkan kan ṣẹlẹ̀ tí wọ́n pa èèyàn kan, wọ́n pa Nàfíù Àmọ̀sùn. Nàfíù Àmọ̀sùn tí wọ́n pa yìí, ó níyàwó, ó lọ́mọ. Nígbà tá à ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Nàfíù Àmọ̀sùn tí wọ́n pa, ṣé dùnnú gbogbo wa ni bí wọ́n ṣe pa ọmọ ọlọ́mọ tí wọ́n rán lọ sọ́run àjàǹtẹ̀? Nígbà tí wọ́n sì pa ọmọ ọlọ́mọ tẹ́mi ẹ̀ tọwọ́ ẹnìkan bọ́, ẹ rántí pé Nàfíù Àmọ̀sùn ó níyàwó, ó sì fọmọ sáyé lọ. Kò sẹ́ni kankan tó sọ pé bó níyàwó Nàfíù Àmọ̀sùn ó ṣe máa jẹ. Àbáwọn ọmọ ẹ̀ tó fi sílẹ̀ sáyé lọ, àwọn náà tún jìyà lẹ́yìn tí wọ́n rán bàbá wọn lọ sọ́run àjàǹtẹ̀. Lẹ́yìn èyí,
oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ nígbà táwọn aráàlú tí wọ́n fẹ̀hónú hàn tí wọ́n fi sunlé. Èèyàn 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ló tún gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra lórí ọ̀rọ̀ pé àwọn kan fẹ́ wọ́n sunlé, wọ́n pe sójà kí sójà ọmọ ṣèlú sì bá ṣègbó, sójà pa àwọn èèyàn, wọ́n gbòkú àwọn kan lọ, wọ́n rókù wọn títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí. Àwa sì sọ̀rọ̀ lórí ẹ̀ wípé kẹ́ ẹ jẹ́ kálàáfíà ó jọba àtàpá kìíní àtàpá kejì, ẹ̀yin kan tó ní ká mórí wá kẹ́ ẹ gé. Kí la ti sọ tó ti pọ̀ jù lórí ọ̀rọ̀ yìí? Ẹnu prógrámù tí mo ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, mo sọ pé bàbá tí wọ́n sọ pé wọ́n pààyàn yìí àgbàlagbà ni wọ́n, bàbá Ṣokopao. Mo ní kí bàbá kí wọ́n ṣe gẹ́gẹ́ bí àgbàlagbà, kí wọ́n wọ́nà bí ìyàwó Nàfíù Àmọ̀sùn àtọmọ ẹ̀, kí wọ́n tiẹ̀ kọ́kọ́ gbàgbé pẹ́jọ́ ń bẹ nílé ẹjọ́, kí wọ́n wọ́nà bí ìyà ò ṣe ní jẹ wọ́n. Àmọ̀ràn lèmi mú wá. Ìgbà tí wọ́n rí nísìnyí, mo rí Àyìnlá Ọlájùwọ̀n tó bẹ̀rẹ̀ sí ní póòstì kan gíràndínlọ́dún kan sí social media nípa tèmi. Ó tún wá ń sọ̀rọ̀ nípa Àpókíà. Ó fi hàn pé ẹ̀yin tọ́ọ̀gì tẹ wà lórí ọ̀rọ̀ Àgbọ́ṣàṣá náà lẹ wà lórí ọ̀rọ̀ Àpókíà. Tèè bá ṣe pé gbogbo àwọn gun tó yẹ kó jọba ní Àpókíà wọn ò tí ì bá ń sọ̀rọ̀, wọn ò tí ì dá mi lóhùn ní ká mi lápá kò, ni ò tí ì jẹ mọ tí wọ́n ṣe. Àmọ́ lórí ọ̀rọ̀ tí mo gbọ́ lónìí, wọ́n wá jáde tán. Ọba tí ń bẹ ní Àpókíà, Ìṣà Ọláníyan, mo fẹ́ bẹ̀rẹ̀ ètò lórí Ìṣà Ọláníyan, n ò tí ì ṣètò lórí ẹ̀ rí. Àwa ìdédé ṣe nǹkan láì mọ́ ṣiṣẹ́ ìwádìí, a ti ṣe oríṣiríṣi iṣẹ́ ìwádìí, àti lọ́pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí máa ń jẹ́ mi ìṣó lọ́wọ́. Òótọ́ ẹjọ́ ń bẹ nílé ẹjọ́, kò tí ì ṣọba ní Àpókíà. Ìṣà Ọláníyan kàn ń ṣe bí ọba ni, ẹjọ́ sì wà nílé ẹjọ́. Gẹ́gẹ́ bọ́kùnrin yìí ṣe sọ, Àyìnlá Ọlájùwọ̀n, ó ní ìbẹ́jọ́ ń bẹ nílé ẹjọ́ kí n má sọ̀rọ̀ mọ́ lórí ẹ̀. Ẹjọ́ ń bẹ nílé ẹjọ́ lóòótọ́, àmọ́ ṣé bó ṣe yẹ kẹ́jọ́ ṣe lọ ní ṣe ń lọ. Mo mọ̀ páwọn adájọ́ tí wọ́n wà lórí ẹjọ́ yìí wọ́n ń ṣe dáadáa, wọn ò sọ pé wọn ò ṣe dáadáa o, àmọ́ kì í ṣe bó ṣe yẹ kẹ́jọ́ ṣe lọ ní ṣe ń lọ. Ẹjọ́ tó wà nílé ẹjọ́ kì í ṣẹjọ́ kan, kódà kì í ṣe méjì. Tàbá ní ká kó pọ̀ lórí ọ̀rọ̀ Àgbọ́ṣàṣá Kingdom àti Àpókíà Kingdom. Àgbọ́ṣàṣá Kingdom ẹ ti sọ́ di Àgbọ́ṣàṣá Town. Àpókíà Kingdom ẹ ti sọ́ di Àpókíà Town. Ọlájùwọ̀n Àyìnlá, ṣé bàbá ńlá bàbá tó bí ọlọ́mọ, ṣé òun ló gbéṣẹ́ rán mi ni? Àwa ò lè bẹ̀rù èèyàn títí ká ṣe Olódùmarè ọba tó rán wa ń ṣe sílé ayé. Bí wọ́n bá rán wá, àìmọṣẹ́kọ̀ orogún ló mú torí bomi gbóná. Bọ́ bá sì wò mí sùnsùnsùn tó ní ọ́ ṣèkà ọ́ ṣèjàmbá sí mi. Èdèrèdè nígbẹ̀yìn ilé òṣùpá, òfo nígbẹ̀yìn ilé ahoro. Wọ́n báyìí ní ìṣọ́mọ ewúrẹ́ tí fi gùn ìyá ẹ̀, bí ó ṣe máa ṣe ọ́ lọ́nu, kìí ṣe pé o ṣáàmù ni. Ẹni tó Olódùmarè ọba bá ránṣẹ́, ẹ má jẹ́ ń tàn yín. Olódùmarè ọba ò lè rán yàn iṣẹ́ kọ́ mọ́ fàyà tí. Èmi ò ní nǹkan méjì tí mo gbọ́kànlé bí òṣò Olódùmarè. Àmọ́ gbogbo nǹkan táwa bá ti fẹnu wa sọ báyìí, ó ti dàṣẹ ni. Ẹni tó Olódùmarè bá wa dànù, májẹ̀mú ni. Májẹ̀mú ni àwa. Ìdínú táwa ò fi ní ṣe bí tá a fi ní ṣe kàṣẹ́ nìkẹ́ni. Àmọ́ tá a bá ti fẹnu wa sọ bí ó ṣe rí nu. Mo sọ nínú reply tí mo fún ọ, Àyìnlá Ọlájùwọ̀n. Mo ní tó ṣẹlẹ̀ sí Àmọ̀sùn Nàfíù yóò ṣẹlẹ̀ sí ọ tìrantìran ni. Nítorí pé inú ẹ̀ dùn sí lẹ́nu tiẹ̀, ìwọ wá ń sọ pé ẹjọ́ ti bẹ́ ní ẹjọ́ ká má sọ̀rọ̀ lé lórí mọ́, tó bá wù yín lẹ lè ṣe. Lóòótọ́ tó bá wù yín lẹ lè ṣe gẹ́gẹ́ bí èèyàn ẹlẹ́ran ara. Olódùmarè ọba ó fún yín láàyè kẹ́ ẹ ṣe ni, kẹ́ ẹ lè bá a parun ni, kẹ́ ẹ lè parun lójijì ni. Ó sì kọjá yìí ẹgbà. Àyìnlá Ọlájùwọ̀n, Olódùmarè ọba ní dájọ́ àfẹ̀yìn péran, yóò dájọ́ gbogbo yín. Ó fi hàn pé wọ́n gangan ni wọ́n fi ń ṣe irinṣẹ́ tí wọ́n ń lò kiri. Gbogbo èèyàn pátápátá ẹ dákun, gbogbo ọmọ ilẹ̀ Yorùbá káàárọ̀ oòjíire. Ara àwọn Fúlàní, ara àwọn apá kan Fúlàní apá kan Yorùbá tí ń dalẹ̀ Yorùbá rú leléyìí. Lórí ọ̀rọ̀ Àgbọ́ṣàṣá àti níkọ̀ọ̀kan Olódùmarè ó máa fojú yín hàn. Gbogbo ẹnikẹ́ni tó bá sì jẹ́ ọ̀dàlẹ̀ Àgbọ́ṣàṣá tí ń dalẹ̀ Àpókíà,
Olódùmarè ọba o, Olódùmarè ọba o, Olódùmarè ọba tó dá ayé àtọ̀run o, yóò sì máa fìyà jẹ yín taya tọmọ. Bẹ́ẹ̀ ni ó ṣe rí, àṣẹ Olódùmarè ti gùn, àṣẹ wàá ni. Ọlájùwọ̀n o, Àyìnlá ọ̀fìyàn pọ̀ ń bẹ nínú àwọn ọmọ àlè àgọ́ ṣàṣà. Bàbá tó bí ọlọ́mọ ò mọ̀gbà tí ìyá rẹ̀ gbé ọ wá ni. Fúlàní ló fún ìyá rẹ̀ lóyún tí wọ́n fi wá bí ọ fún bàbá tó bí ọlọ́mọ. Bí ó bá ṣe bẹ́ẹ̀, ò ní máa hùwà ọmọ àlè. Wọ́n sọ pé ìlú tó bá ń tòrò, ọmọ àlè ibẹ̀ ni ó ti dàgbà. Àbínú ìdílé tí bá ń tòrò, ọmọ àlè ìdílé náà ni ó ti dàgbà. Èmi ṣọ́ngbà kan mú nọ́mọ àlè àgọ́ ṣàṣà ti dàgbà. Lára wọn ni Àyìnlá Ọlájùwọ̀n. Olódùmarè ọba jù ọ lọ. tó fún ǹtọ́ sọ yìí, n ò ṣe prógrámù lórí àgọ́ ṣàṣà mọ́ ti pẹ́, àmọ́ mo ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ jáde. Mo fẹ́ táwọn àṣírí kan síta. Gbogbo ń tẹ́ bá lágbára kẹ́ ẹ ṣe, bólódùmarè ọba bá ti gbà fún yín déédéé ni. Àmọ́ Olódùmarè ọba tó dá mi sílé ayé tó sì gbéṣẹ́ rán mi kò ní gbà fún yín. Gbogbo ẹnikẹ́ni tí bá ń bínú èmi àdìsọ́rọ̀ Olódùmarè ọba ó bá ń dá wọn lọ́lá. Yóò bá ń gbojú méjèèjì lọ́wọ́ onítọ̀hún, yóò gba apá méjèèjì lọ́wọ́ onítọ̀hún. Olódùmarè ọba wà bá ń gbẹ̀ṣẹ̀ méjèèjì lọ́wọ́ onítọ̀hún. Spíkà tí ń sọ̀rọ̀ jáde nínú onítọ̀hún, Olódùmarè ọba ń bàjẹ́. Yóò bá ń já wáyà rẹ̀ kùtùkùtù. Onítọ̀hún ó wà ní tá ń wọlé, yóò máa gbénulé, yóò máa wòran òde. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ ẹ̀yin tẹ́ ń gbẹ̀yìn bẹbọ jẹ́ nílùú àgọ́ ṣàṣà, ìkọ̀ọ̀kan lẹ́mọ̀ máa yọ sọnù bí ọmọ wọ. Kì í ṣe pé ẹ mọ̀ jẹ́ ń tàn yín. Bí ó ṣe rí nu, àṣẹ Olódùmarè lèmi fi ń sọ̀rọ̀. Àṣẹ ti gùn. Ẹ mọ̀ jẹ́ nǹkan ṣáàmù àbí nǹkan ni. Wọ́n ní kankan lèwe iná jó máa wàrà lọ́mọdé ń toko èṣìṣì bọ̀. Wọ́n nílé ògbọ́nù gbà ní ṣèwé àràgbà. Wọ́n láti ìlú àtibọ̀ kì í jẹ́ ká gan-an dí ògbádùn ṣe mọ̀ pé àdàràdà ní màmá ń gbẹ̀yìn ilé òṣùpá. Òfó nígbẹ̀yìn ilé ahoro. Wọ́n látàpá báyìí lò rẹ̀ ta fa tiẹ̀. Wọ́n ní jọ́ta bá ti fi iná ṣẹ́ṣù báyìí nígbà, ìjọ́ta bá ti fọ́ ìdí ẹ mọ́lẹ̀ báyìí lẹ́wà rẹ̀ bàjẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọ̀tá ìlú àgọ́ ṣàṣà, tẹ́ ń gbẹ̀yìn bẹbọ jẹ́, tẹ́ ń fi dúdú pe funfun nílùú àgọ́ ṣàṣà, ẹwà yín ọmọ bàjẹ́ ní tilétilé tẹbí tará tẹ àtọmọ. Ọ sì fẹ́ mú mi lọ bí tí wọn ò fẹ́ lọ, àmọ́ wọn lọ bẹ̀ báyìí bí tí wọn lọ náà ní pẹ́ jẹ́ ìṣọ́ fún yín. Gbogbo ẹ̀yin ọmọ àgọ́ ṣàṣà o, ọ̀yá ẹ máa múra lẹ̀. N ò fẹ́ kẹ́ni kankan ó pè mí, n ò sì fẹ́ bẹ́nikẹ́ni sọ̀rọ̀. Àtàpá kìíní àtàpá kejì, mo fẹ́ sọ ohun tí mo mọ̀ nípa ọ̀rọ̀ àgọ́ ṣàṣà síta. Mo sì ti fi léyìí bẹ̀rẹ̀ nu. Àyìnlá Ọlájùwọ̀n o, bọ́ ọ bá mọ̀ pé o tó gbangba sùn lọ́yẹ́, yá jọ sọ̀rọ̀. Bọ́ bá sì jẹ́ pé lọ áyá èèyàn kan ni, ẹgbẹ́ ńlẹ̀ ẹ̀jẹ̀ á lọ. Lórí ọ̀rọ̀ pé kí a tó tún mẹ́nu bà, kí lọ́kàn ń bẹ̀? Kí lọ́kàn ọ́? Ọ fi hàn pé ẹni tí ń tẹrọráìsì àgọ́ ṣàṣà ní tẹrọráìsì Ìpókíà. Méjì táwa mọ̀ nù. Àwọn ìlú míì tún bẹ tí wọ́n tún tẹrọráìsì nù. Ọ̀fẹ́ jẹ́ ń sọ̀rọ̀, wọ́n sì sọ̀rọ̀, ọ ti tọwọ́ bọ̀ mí lẹ́nu, wọ́n sì gbé gbogbo yín jẹ. Tó ọ̀rọ̀ lọ́balọ́ba mo ti bẹ̀rẹ̀. Ó ní nǹkan kan tí mo fẹ́ ṣe lórí ọ̀rọ̀ lọ́balọ́ba tẹ́lẹ̀, àmọ́ n ò ní wò ó ṣe mọ́ báyìí. Wọ́n tètè bẹ̀rẹ̀ ètò mi, wọ́n sì máa jù síta dáadáa. Mo ti sọ pọ́jọ́ Ajé, Ọjọ́rú àtọjọ́ Àbámẹ́ta, ọjọ́ mẹ́ta ọ̀hún láàrin ọ̀sẹ̀ ni wọ́n fi máa ṣe ètò lórí ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba gbogbo ilẹ̀ Yorùbá ni. Àmọ́ ọ̀rọ̀ tàgọ́ ṣàṣà àti Ìpókíà ni mo wà lórí ẹ̀ báyìí. Ìpókíà ni mò ń sọ̀rọ̀ lé lórí lọ́wọ́ tẹ́lẹ̀. Ibẹ̀ nìkan náà mo fẹ́ sọ. Mo ti ní kò sí tó kàn mí lórí ọ̀rọ̀ lọ́ba àgọ́ ṣàṣà. Àmọ́ nínú ọ̀rọ̀ tó sọ yìí, ó gbà fura sí. Ó yẹ kí n padà sórí ọ̀rọ̀ lọ́ba àgọ́ ṣàṣà náà. Wọ́n sì sọ, wọ́n sì ṣe. Ẹ ń bá sọ pé kí n mọ̀ wá ṣe, ó ń tọ̀ ń wò kó bájá ṣe kú tó ń tòróró ni. Yóò sì wọlé bágùntàn ṣe wọlé tó ń ti bọ̀lọ̀bọ̀lọ̀ lọ́rùn. Bẹ́ẹ̀ ni ó ṣe rí, àṣẹ Olódùmarè ti gùn. Àyìnlá Ọlájùwọ̀n o, ọ̀yá pàdé mi ní social media. Wọ́n máa fètò síta lórí ọ̀rọ̀ àgọ́ ṣàṣà. Gbogbo ohun tí bá ń ṣẹlẹ̀ látòní lọ lórí ọ̀rọ̀ àgọ́ ṣàṣà lèmi àdìtú ọ̀rọ̀ Olódùmarè ó máa gbé. N ò fẹ́ kẹ́nikẹ́ni ó pè mí. Nígbà tí ìwọ wá fẹ́ sọ̀rọ̀ tó sọ pé wọn ò kọ́mẹ́ǹtì, bóun náà ṣe fẹ́ kọ́mẹ́ǹtì. Ẹni tí ó kọ́mẹ́ǹtì tí ó dòrú tẹ́ lọ gbé, tí ó ti bẹ̀dẹ̀ èrò ẹ̀wọ̀n. Àwọn ò ní sọ̀rọ̀, ṣùgbọ́n wọ́n máa wètò.
èmi gan ò fẹ́ kẹ́nikẹ́ni ó kọ́mẹ́ǹtì sáwọn prógrámù tí mò ń ṣe. Àwọn ọmọ Nàìjíríà gan tí wọ́n ti rí páwọn èèyàn kọ́mẹ́ǹtì, wọ́n ti mọ tí ń ṣẹlẹ̀. Àwa ò lè ṣètò káwọn èèyàn mọ́ kọ́mẹ́ǹtì. Gbogbo àwọn prógrámù tèmi ń ṣe lóríṣiríṣi nílẹ̀ Yorùbá, wọ́n kọ́mẹ́ǹtì, á jọ sọ̀rọ̀ dáadáa. Àmọ́rọ̀ àgbọ́ṣàṣá wọn ò bẹ́ nìkan dá kó kọ́mẹ́ǹtì. Bọ́bá ilé kọ́mẹ́ǹtì ó fẹ́ dèrò eléwé ìranu. Ó fẹ́ dèrò eléwé ìranu, wọn ò kọ́mẹ́ǹtì, wọn ò sì lè kọ́mẹ́ǹtì. Bọ́ọ̀ náà ṣe fẹ́ kọ́mẹ́ǹtì. Nígbà ó jẹ́ pé bẹ́ẹ̀ nìkan bá kọ́mẹ́ǹtì pẹ́rẹ́, ǹtẹ́ fi dá lóhùn ni pé ọ kọ́mẹ́ǹtì sọ̀rọ̀ àdìtú ọ̀rọ̀. Nígbà bá ilẹ̀ dijọ́ kejì, ẹ lọ rè ká mọ́lé. Ṣé bí wọ́n ṣe ń ṣe ilé ayé nu? Ẹ sì já rò pé jọ̀kan wá náà ó sùn tá à nílé dìde mọ́. Ká wá máa jayé fàmílétè ń tutọ́. Ká máa máwọn àtọ̀húnrìn wá kí wọ́n wá lè jọba nílùú wa, kí wọ́n tún máa jọba lé wa lórí. Nítorí tọ́rọ́kọ́bọ̀ tí wọ́n ó fún ọ Àyìnlá Ọlájùwọ̀n. Ó sì jẹ́ dòdò, ẹnu ẹ̀ ò sì lè ṣòdodo mọ́. Ilé ayé tá wà, èmi ò ní báyàn jẹ́ dòdò débi pẹ́nu mi ò ní lè ṣòdodo mọ́ o. Gbogbo àwọn tí mo ti dákọ tẹ́lẹ̀ tó yẹ kí n dákọ pátápátá ni wọ́n dákọ. Nobody can bring me down. Àfẹ́ntọ́ bá mọ̀ pé òun jọ Ọlọ́run lọ, ẹjọ́ tẹ̀ sáwa wò. Bọ́ bá sì ṣe ń tẹ̀ sí wa, Olódùmarè ó sì máa bá wa ṣẹ́ wọn ń pàpà lẹ́yìn ọrùn. tó gbogbo èèyàn máa bọ́ ṣàṣà ọ̀ mo ti dé o mo tún ti dé sí yín lọ́rùn o. Àyìnlá Ọlájùwọ̀n ló pè mí o, èmi kọ́ mo pera mi o, ó pè mí ni. Olódùmarè sì ti fún mi lágbára àtàṣẹ pé gbogbo ibi tí n bá ti tẹ̀ ó lóun ó mọ gbàbẹ̀ fún mi. Olódùmarè ní kí n la ẹnu mi, ó lóun ó kún mi lẹ́nu. Olódùmarè ní gbogbo ẹni tí mo bá fi ré òun ó bá mi fi ré. Ó ní gbogbo ẹni tí mo bá ti dè òun ó bá mi dè ni. Bẹ́ẹ̀ ni ó ṣe rí o, àṣẹ Olódùmarè ti gùn. tó mo kí gbogbo yín ọ̀yá lórí ọ̀rọ̀ lọ́balọ́ba àgbókíà mo dé kà. Lórí ọ̀rọ̀ lọ́balọ́ba àgbọ́ṣàṣá mo dé kà. Ǹbọ́là nílé ẹjọ́ mẹ́rin kóòtù tún wà lọ́la, wọ́n ń lọ lọ́la. Wọ̀tá tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fílẹ̀, a gbọ́ pé wọ́n ti fi wọ̀tá lẹ̀. Àmọ́ ẹjọ́ tí wọ́n ṣe lọ́jọ́ náà lọ́hùn-ún tí wọ́n fi mú wọ̀tá àti ọ̀gá ìlú Alhaji Fatai Isiaka, ọ̀la tún ní mí. ń ṣẹjọ́ pé wọ́n sunlé wọ́n ṣe gbogbo ẹ̀. Ẹjọ́ ọ̀pààyàn gan wọn ò ṣe, wọ́n ń sun síwájú ni. Olódùmarè ń bẹ, ọba tí dájú àfẹ́yìn pínran. Olódùmarè o, Olódùmarè o mọ̀ tó ṣẹ́ o, ìbàrẹ̀ Olódùmarè o. Mo ṣe dàńṣákì 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 rẹ Olódùmarè. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ fẹ́ràn mi tinútinú lọ́dẹ̀ yìí, ọ̀dẹ̀ yín ò ní laná. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ràn mi àdìtú ọ̀rọ̀ Olódùmarè tinútinú, ní fọwọ́ yín gbòkú ọmọ yín sí. Wọ́n sọ pé ìran ńlá nítojú ìyá ẹ̀ kó ìran kan, nítojú ìyá ẹ̀ wẹ̀wẹ̀ jẹ̀. Ọmọ yín ò ní relédè yín o, ní mọ bójì ọmọ láṣẹ Èdùmàrè. Àṣà ayé ìrírí ayé kò ní gbé yín lọ́mọ lọ. Mo dé o mo dé o mo dé o. Olódùmarè ọba o, igi lẹ́yìn ọgbà tèmi kò ní padà lẹ́yìn mi. Mo ń lọ mo ń bọ̀, ẹ ń bá ní kémi àdìtú ọ̀rọ̀ lọ kí n mọ̀ wá bọ̀ náà ni wọ́n wà padà dé ni wọ́n ní dé bá. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àdìtú ọ̀rọ̀ mo kí yín o. Ẹ kú kalẹ̀, ẹ kú bélédùn àti pé orí. Wọn ò ní wá yín tí ẹ̀yin náà ò ní wá mi tì láṣẹ Èdùmàrè.